tí kì bá ṣe pé Tinubu ní nǹkan kan tó ń fi ẹ̀jẹ̀ wa ṣe, tí kì bá ṣe pé ó ní nǹkan kan tí ìjọba ilẹ̀ Nàìjíríà tó ń fi ẹ̀jẹ̀ àwọn ọ̀dọ́ ṣe àti àgbàlagbà, Mr. Ọládòkun àbí Adédòkun tí wọ́n dúnbú ẹ̀, mi ò tí ì rí fídíò ẹ̀ di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, mi ò dẹ̀ ṣe tán láti rí torí àìmọye fídíò tí mo ti rí bẹ́ẹ̀. Ẹ má sún ẹ̀tẹ̀ ti sún wa, ìkorò fẹ́ pa yín. Gbogbo ẹ̀yin olóṣèlú tẹ́ fẹ́ fi ẹ̀jẹ̀ wa wé Nàìjíríà, gbogbo nǹkan tẹ́ ẹ fojú ọwọ́ kójọ ẹ máa fi ẹ̀yìn owó dànù. Gbogbo ọmọ tẹ́ ẹ torí ẹ̀ kó owó ìjọ wọn ò ní jèrè ẹ̀. Adébóyè bọ́ta tẹ́ ẹ bá fẹ́ fi irun funfun kẹ́ ẹ fi ṣe òfò ọmọ ẹ jáde. Gbogbo ilẹ̀ ra private jet. Davido bọ́ta ayé ìfẹ́ bàjẹ́ ṣá ẹ ṣe rẹ̀ everybody ẹ jáde. Kí ló dé? Ẹ tún lọ ọmọ jáde everybody ẹ jáde. Kókó sáré everybody ẹ jáde ẹ protest. Tẹ́ ẹ bá mọ̀ nípa nǹkan tó ń ṣe wáyé ẹ jáde outside ẹ jáde. Tí ó bá ní nǹkan mi tẹ́ fi wá ṣé bá ní ti yẹn mọ̀kàn tẹ́ lè sọ fún wọn kan san owó kan ṣe owó yẹn bó náà ń kó lọ shopping mall owó náà fẹ́ fi shop nínú igbó yẹn tí wọ́n wà yẹn. Tí ìbá ṣe pé bá ní ti pawó fúnjọba ẹ jáde. Kò náà yín ní kankan láti pè wọ́n kó fi gba àwọn ọmọ yẹn lẹ̀. Chibok girls wọ́n lọ gún àárín wọn dọ̀la. Ẹ jáde ẹ lágbára ẹ lówó ẹ lẹ́nu ẹ lóògùn everybody ẹ jáde. Ibì kan ní bandit ń gbà kó bọ́ wọlé. Tẹ bá rí ordinary blade lọ́wọ́ ọmọ aráàlú lásán wọ́n máa gbé. Tẹ́nì kan bá bú ìjọba ẹ máa lẹ́ fẹ́ track ẹ̀dá ẹ máa lẹ́ fẹ́ sọ̀rọ̀ ẹ máa lẹ́ fẹ́ ṣe kíní kan kọ́ lọ gbé. Ẹ fẹ́ sọ pé ẹ mọ̀ bí táwọn bandit wà. Ẹ fẹ́ sọ pé ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe lè gbé wọn. Ẹ fẹ́ sọ pé ẹ mọ̀ kan tẹ́ ẹ lè sọ tó máa fi dáwọ́ yìí nǹkan tó ń ṣe yẹn dúró. Ẹ fẹ́ sọ pé ẹ mọ̀ àbí tẹ́ ẹ bá fún gangan ní fùkúfù kọjá bí a ṣe ń bọ̀ yìí ajéńgbò àti àwọn ọlọ́pàá tó bá ṣọ yín, babaláwo tó ṣògùn fún yín, àáfàá yín, wòlíì yín, àwọn bodyguard yín wọ́n máa dè yín báyìí wọ́n á dẹ̀ máa fojú wọn he mọ̀ lójú ayé yín. Kí ló dé? Tọ́mọ aráàlú kan bá sọ̀rọ̀ kan kò sí freedom of speech. Ẹ lè ní kán máa track it down kán máa ṣe kíní kan ọlọ́pàá gbẹ́ nìkan ẹ̀wọ̀n wẹ́ nìkan. Ṣé ẹ fẹ́ sọ fún wa pé ẹ̀mọ́ táwọn bá ń di tiwa? Tó bá dúgbò yẹn tó bá sẹ́ẹ̀dì fídíò yẹn síta kò ń ṣe nìkan ló gbà jáde. Ẹ jáde everybody ẹ ṣe èrè ṣá. Kódà ìwọ celebrity ìwọ ló tó bá sí Nàìjíríà torí bá ń fọ yín Nàìjíríà mọ̀ bẹ́ẹ̀ ṣe ń lọ abroad láti lọ máa tọ́jú ara yín. Ẹ jáde kó má sí ní Nàìjíríà tó ti yẹ ẹ jáde. Ilé ẹni ìlú tó bá wà jáde protest for us. Lágbára tó yín àlówó tó yín àmọ̀yàn tó yín àlóògùn àní ìkọ̀kọ̀ tó yín ìwọ̀nba kéékèèké ta ní àfi ń dáàbò búra wa ni. Ẹ jáde ẹ fẹ́ tà jẹ́ fáwọn èèyàn nílé Ifẹ̀ ń gba 57 million agbára yẹn gbé jáde. Àjọ ọ̀tà jẹ́ Ṣàngó ẹ jáde. Iṣẹ́ kílẹ̀ ń ṣe ó lágbára bí àrò ní ó ṣe kíní kẹrin ra mọ́tò 100 million ó lágbára gan oníṣẹ́ lọ́wọ́ olóògùn. Ẹ bọ́ta olóòlù jáde everybody ẹ jáde. Ṣé ní gbogbo ẹ̀yin òṣèré orí ìtàgé ẹ wà nínú yàrá ẹ̀ ń dé bonnet. I mentioned your name látòrí Ìyábọ̀ Òjó Fẹ́sí Balógun Tóyìn Àyìnmákù Rẹ̀mí Sùrùtù ẹ̀ ní ṣoríire gbogbo yín àtẹ̀yìn social media tiktoker tẹ́ mọ àwọn èèyàn nídìí mọ́tò ẹ mọ àwọn èèyàn ní Mẹ́kà ẹ mọ àwọn èèyàn nílé Ifẹ̀ kò síbi tẹ́ ẹ ti mọ̀ yàn ẹ mọ̀ yàn ní Aso Rock everybody Eniola Badmus gbogbo yín pátá torí wọ́n ṣojú ìjọba oníkálukú ó léye tẹ́ fi ṣe aṣọ up and down lásán. Ẹ wá ń sọ̀rọ̀ nínú yàrá ṣé ìgbà tẹ́ máa campaign fáwọn Tinubu inú yàrá tẹ́lẹ̀ ti sọ̀rọ̀ ẹ ní jèrè àwọn ọmọ yẹn. Gbogbo èyí babaláwo tẹ́ ń ṣaagùn kàtìrà yín ẹ jáde ẹ wá lu àwọn ògùn yín sìn. Gbogbo ẹ̀yin olórìṣà ńláńláńláńláńlá tó ń ṣọdún lágídí onírìṣà mo bá ẹ lóye mo gbé ẹ lórúkọ Aláàfin Ọ̀yọ́ gbogbo yẹn bọ́ta ẹ jáde all of you are useless tẹ́ ẹ bá ti lè jà fún wa lásìkò yìí ajẹ́pẹ́ ẹ̀ mọ̀ ń pa ẹ mọ̀ ń pa oníkan tẹ́ ẹ fi wá ṣe. Lágbájá ológun ẹnìkan lówó gbogbo oríṣiríṣi kan ló gun gbogbo yín ẹ jáde ẹ jà fún wa. Tọmọ ká bá sọ̀rọ̀ sẹ́nìkan ẹ lè ní ká sase máa wá káàkiri kan lọ pa tẹ́nìkan bá ṣe nǹkan kan ẹ máa ní kan lọ pa ẹ lè para yín lábẹ́lẹ̀ ẹ lè para yín ní gbangba ẹ lè gbèrò jáde tí kọ̀kọ́ bá ṣe láàrin ìlú ẹ gbèrò jáde fún bandit. Ẹ̀yin àfà Ramoni pa Afusa ẹ rí nǹkan kan ṣe sí ẹ jáde. Lágbàjì bọ́ta gbogbo yẹn bọ́ta everybody ẹ bọ́ta ẹ jáde kí ló dé? Ẹ̀yin làfà ńlá ìgbà tẹ́ máa gbowó lọ́wọ́ APC ṣénú yàrá lẹ ti sọ̀rọ̀ wọn náà ti ń dúnbú àwọn ọmọ yẹn tó bá rí bẹ́ẹ̀ lẹ́gẹ̀mí àmì wàá sọnù ẹ pọ̀ tí ayé yín máa bàjẹ́ wọ́n máa wọ yàrá máa ná gbogbo yín pa ni
torí pé ẹni bàjẹ́ ọkàn yẹn ẹ̀mẹ́yẹ tán tepo ẹ̀mẹ́yẹ tán tòróró ẹ̀mẹ́yẹ tán ta ẹni tè torí pé ẹ̀ kì í lọ sọ́jà ẹ máa ń rányàn ni ẹ̀yìn ràn owó ń ṣẹ́ ẹ ti ṣiṣẹ́ débẹ̀ ẹ fi ẹ̀jẹ̀ tiwa ṣiṣẹ́ débẹ̀ ẹ ní sinimá job ọ̀la sinimá job ẹ fẹ́ ráre ni mo rò pé mi yóò fẹ́ ná owó yẹn ẹ pọ̀ tí mi ti dárúkọ gbogbo ẹ̀yin òṣèré pátá tó fi dórí Ibrahim Chatta tí mo fẹ́ràn jù tí mo like ayé gbogbo yín fẹ́ bàjẹ́ ni all of you should come out ẹ ṣí èrè ní tí láti fàdé ní méjì bá bímọ ìwọ lóru oyún sínú ni àbíṣọ́ sọ fẹ́ pé kò pọnmọ jáde gbogbo yín lẹ mọ fíìmù tẹ lè ṣe tó lè bá àwọn pípù ìwé náà gbogbo yín lẹ mọ sọ àfi ká máa kọ ìtàn òṣì àwọn tọ̀lẹ́dẹ̀rẹ̀dẹ̀ kẹ́ni church everybody come out Táyọ̀ Ṣọ́bọ́lá everybody outside ẹ lórúkọ táwọn yìí bá dúró lè má rí wa ẹ lórúkọ all of you have face you have money ká má tiẹ̀ sọ̀rọ̀ owó ẹ lórúkọ ẹ̀jẹ̀ lẹ́nu gbogbo yín lẹ́jọ́ ń jẹ lẹ́jọ́ mu náà everybody come out ẹ ṣí èrè ni ẹ wá jókòó sínú yàrá ẹ máa dé bónẹ́ẹ̀tì sọnù ẹ wá máa sọ̀rọ̀ please Johnny I call your name all of you àfi ká máa pariwo òṣì ẹnìkan sọ pé kìíní gbogbo yẹn bọ́ta ṣe bẹ́ẹ̀ lórúkọ ẹ máa lé lórúkọ ẹlẹ́sẹ̀ ẹni kìíní kan tẹ́ ẹ bá sọ fẹ́ lórí péjì yìí wọ́n ti gbé celeb la pé gbogbo yín come outside and fight for us ẹ gbàgbé àwọn upcoming àwọn tí wọn ò lórúkọ tó sábà máa sọ́nsìn ẹ̀ máa náwọn kan low life àwọn upcoming àwọn tí wọn lówó àwọn tí wọn ṣe Fúnkẹ́ Akíndélé come outside everybody ẹ jáde àtọkùnrin àtobìnrin tí mi ní everybody ẹ jáde ẹ ṣí èrè ni tẹríba jẹ́ ọkàn yín kò níbi tí gbogbo yín ti ń pàdé ni ẹ jáde tó bá ń kàǹpé ẹ tún lọ máa ṣe orin ẹ máa wọ studio fún wọn tí kò sọkọ everybody ẹ máa dé bá yọ everybody ẹ jáde mélòó náà àwọn ẹbí yín àwọn fámìlì yín ló máa yín wo fíìmù yín àwọn mẹ̀kúnnù tí a lówó làwọn fíìmù yìí ẹ fẹ́ ṣe òfò ṣá wọn náà ti ń dúnbọ̀ àwọn ọmọ yẹn ẹ jáde ẹ protest fún ilẹ̀ Yorùbá kó má bàjẹ́ Muslim Christian oníṣẹ̀ṣẹ̀ ẹ jáde ìwọ tó bá bọ́ sórí social media ẹ ìṣẹ̀ṣẹ̀ ló dáa jù Islam ló dáa jù ẹ kiri kan kò ní dáa fún ẹ àṣẹ yìí fẹ́ bàjẹ́ ni kí ló fi dà kí lẹ fi dà sẹ́nu oṣù ṣàdé àlọ́ kí lẹ fi dà kò ní dáa fún yín oníṣẹ̀ṣẹ̀ ń jalè mùsùlùmí ń jalè kírísítẹ̀nì ń jalè ayé yín ò ní ẹ fẹ́ ṣòfò ayé yín fẹ́ bàjẹ́ ni ẹ jáde ẹ wọ́ protest sí ẹ jáde ẹ bọ́ta ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ jẹ́ leader ó yẹ jáde táwọn ọmọdé tàbá ní tẹ̀lé yín kẹ́kọ̀ọ́ wà ló máa dé ẹ jáde. dáàdì mi lọ tíìchì ọmọ ìgbà tó ń padà bọ̀ lọ́pàá a tíìchà ni dáàdì mi o tíìchà ni o ó lọ tíìchì ọmọ ni o ìgbà tó ń padà bọ̀ lọ́pàá o ok ìyẹn ò wá tún tó wọn lẹ́yìn ìgbà tí dáàdì mi wá kú táwọn ará bí tọ́pa dáàdì mi tí dáàdì mi kú mọ́mì mi public school teacher ẹ̀yin tẹ́ mọ̀ ẹ mọ̀ public school teacher tó ń ṣopó ọkọ ẹ̀ lọ́wọ́ ó ń ṣopó pé ọkọ òun ti kú ó ń ṣopó ẹ̀ lọ́wọ́ ẹ̀yin tẹ́ wọ́n wà ní school tẹ́ wà in charge of school tẹ́ wà in charge of ìjọba ẹ wá sọ fún mọ́mì tèmi pé ó ti pẹ́ jù nílé ẹni tó kù ẹ̀ kú at a very young age ẹ wá ní mọ́mì ni òun ti pẹ́ jù nílé ó ti ṣo ẹjọ́ jókòó ní ọjọ́ téèyàn máa fi ṣopó ọkọ ni ìgbà tí mọ́mì mi wá padà dé ibẹ̀ kí mọ́mì mi bẹ̀rẹ̀ iṣẹ́ padà wọ́n sáàkì mọ́mì mi wọ́n sáàkì wọn straight wọ́n sọ fún wọn pé kò sì ṣe mọ́ báwọn ti fẹ́ lómi replace wọn because this is not where I'm supposed to be. This is not where I am supposed to be. If it's not for because of the fact that I lost my daddy at a very young age. My daddy was a teacher. Ó jáde ń wọ oúnjẹ òjò ẹ̀ lọ ó fẹ́ lọ kọ́ ọmọ lọ́nà lọ pa sọ́nà. Mọ́mì mi náà public school teacher. Ó fẹ́ mọ̀nù ọkọ ẹ̀ ó fẹ́ ṣe ṣọ̀fọ̀ ọkọ ẹ̀ tó kú. Ó ṣọ̀fọ̀ ọkọ ẹ̀ tó kú tán. Ó kú ẹ̀ fún ní kankan o. Ẹ̀ fún lówó ẹ̀ fún ní kankan o. Ó wá fẹ́ ṣọ̀fọ̀ ọkọ ẹ̀. Ó wá padà síbi iṣẹ́ tó ti wá sáàkì ẹ̀. Ṣebí gbogbo wa la jíjọ rí picture tó wà lókè yìí. Picture bàbá yìí. Ṣé gbogbo wa la jíjọ mẹ́ni tó jẹ́? Bàbá yìí ìyàwó ẹ̀ ni wọ́n gbé lọ tó jẹ́ principal. Wọ́n ní bàbá ìfún rẹ̀ ìgbà tí mo make findings wọ́n ní fún rẹ̀ lecturer ni wọ́n ní in fact lecturer Àrẹ̀mú lórúkọ ẹ̀ lecturer Àrẹ̀mú ìyàwó ẹ̀ ó dẹ̀ jẹ́ principal school ìjọba tẹ́lẹ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí wàláì tó bá ní ẹni tí Nàìjíríà ti happen sí rí èmi àti family mi ó ti happen sí wa rí tó bá ní Nàìjíríà don't let Nigeria happen to you me and my family olóńgbò ti sọ pé máa tó time tá máa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ because ìgbà yẹn mo kéré mi ò lè sọ̀rọ̀ nígbà yẹn mi ò ní phone Ọlọ́run ti wá kọ́ pé time tó máa ṣẹlẹ̀ nísìnyí tí mo máa ní phone bóyá tèmi náà bá sọ̀rọ̀ bóyá máa rí nǹkan ṣe sọ̀rọ̀ tiwa náà mo sọ fún yín ṣẹ́rí dáàdì mi àwọn tó mọ̀ mí dáadáa lórí TikTok tó mọ̀ mí ní Ìbàdàn dáàdì mi mọ́mì mi teacher làwọn méjèèjì dáàdì mi mathematics teacher mọ́mì mi physics and mathematics teacher mọ́mì mi Army Barrack Grammar School tó wà ní Mọ́kọ́lá àwọn ni physics teacher àti mathematics teacher ní 2014-2015 ní ìgbà yẹn dáàdì mi mathematics teacher ni wọ́n dáàdì mi ń lọ ṣe rí ilé ayé yìí
ẹ make sure pé ẹ ní èèyàn ẹ ní connection ẹ dẹ̀ make sure pé ẹ lọ́lọ́run bọ́kọ́ tẹ́lẹ̀ mọ̀ pé ìyẹn ogún ọdún ó ń jóyàn lọ́wọ́ fẹ́lifẹ́li tó bá ní ẹni tí orílẹ̀-èdè yìí ẹni tí nàìjíríà yìí tó ti ṣẹlẹ̀ sí rí èmi àti family mi á wà lára wọn. dáàdì mi ó lọ síbi iṣẹ́ ló lọ tíìtì ọmọ ni o ìgbà tó ń padà bọ̀ ni wọ́n pa lọ́nà o fáwọn tó ti wo fídíò mi tẹ́bà ti wò ẹ lọ wò I said it dáàdì mi lọ síbi iṣẹ́ ó lọ tíìtì ọmọ dáàdì mi lọ tíìtì ọmọ ìgbà tó ń padà bọ̀ lọ́pàá a teacher ni dáàdì mi o teacher ni o ó lọ tíìtì ọmọ ni o ìgbà tó ń padà bọ̀ lọ́pàá o ok ìyẹn ò wá tún tó wọn lẹ́yìn ìgbà tí dáàdì mi wá kú táwọn ará bí tọ́pa dáàdì mi tí dáàdì mi kú ọlọ́run sọ pé ìgbà ká máa sọ̀rọ̀ ti tó ni ìgbà tí dáàdì mi tún wá kú mọ́mì mi tó tún wá jẹ́ public school teacher mọ́mì mi public school teacher ẹ̀yin tẹ́ mọ̀ ẹ mọ̀ public school teacher tó ń ṣopó ọkọ ẹ̀ lọ́wọ́ ó ń ṣopó pé ọkọ òun ti kú ó ń ṣopó ẹ̀ lọ́wọ́ ẹ̀yin tẹ́ wọ́n wà ní school tẹ́ wà in charge of school tẹ́ wà in charge of ìjọba ẹ wá sọ fún mọ́mì tèmi pé ó ti pẹ́ jù nílé ẹni tó kọ ẹ̀ kú at a very young age ẹ wá ní mọ́mì ni òun ti pẹ́ jù nílé ó ti ṣo ẹjọ́ jókòó ní ọjọ́ téèyàn máa fi ṣopó ọkọ ni ìgbà tí mọ́mì mi wá padà dé ibẹ̀ kí mọ́mì mi bẹ̀rẹ̀ iṣẹ́ padà wọ́n sáàkì mọ́mì mi wọ́n sáàkì wọn straight wọ́n sọ fún wọn pé kò síṣẹ́ mọ́ báwọn ti fẹ́ lómi replace wọn fine iṣẹ́ gbọ́dọ̀ lọ bọ̀ ayé yẹn gbọ́dọ̀ yọ́lẹ̀ fún wọn pé tó bá dé kó continue iṣẹ́ wọn ẹni tọ́pọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ kú tó wá lọ ṣúpọ̀ ńlé tíṣà lọ́kọ̀ ẹ̀ public school ìjọba ni mọ́mì ti ń teach o mọ́mì mi padà sí school wọ́n ti bá sack letter wọ́n sọ fún mọ́mì pé kó má ṣiṣẹ́ mọ́ tó bá dẹ̀ ní èèyàn brilliant tó bá ní èèyàn ọmọ ìwé ẹlẹ́tẹ̀lẹ́tì ni mọ́mì mi study ní poli Ìbàdàn tó bá ní pé èèyàn brilliant my mommy is brilliant mommy mi mọ̀ wé but Nigeria fail wọn teacher ni dáàdì mi teacher lọkọ ẹ̀ ọkọ ẹ̀ kú àwọn arábí pa sọ́nà ó tún wá jókòó sílé oṣù opó ọkọ ẹ̀ tó kú padà síbi iṣẹ́ ẹ̀ fún níṣẹ́ padà mo lè kéré gbàyàn ọ̀bọ̀ gbogbo ẹ̀ ni mo rántí pátápátá mọ́mì mi padà síṣẹ́ iṣẹ́ tí ò sí lọ́wọ́ mọ́mì títí di èyí tó gbà ọkọ tó ń provide ó ti kú ìyá tó tún wá ń ṣe tọ́rọ́ kọ́bọ̀ nídìí iṣẹ́ ìjọba tó jẹ́ mathematics and physics teacher ọmọ secondary school ẹ̀ tí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ wá lẹ́ ti fẹ́ lómi di ẹ wá lẹ́ ti fẹ́ lómi di ẹ wá sọ ìyá mi dẹni tí ò ní iṣẹ́ kò sí connection kò sọ́kọ kò síṣẹ́ pẹ̀lú ọmọ márùn-ún kò dáa nǹkan tí ò bá dáa kò dáa nǹkan tí ò bá dáa kò lórúkọ méjì kò dáa ni ìgbà yẹn torí kò dẹ̀ ti sí fún lọ́wọ́ mi ìgbà yẹn torí mo sì kéré kárí pé ìgbà tí fún wà lọ́wọ́ mi tí mo sì lé tí mo ti lè sọ̀rọ̀ ńgbà yẹn ni I will have come out to speak about it púpọ̀ náà ọmọ school mi báyìí wọ́n máa ní mọ́mí ẹ̀ ń kọ́ wọ́n ti sáàkì mọ́mí àfi káwọn ọmọ ABGS Sami Bara Grammar School àti tọ́bẹ̀ẹ́sẹ̀ wo fídíò yìí kan ló kù wọ́n máa fi mọ̀ pé ṣé pé wọ́n sáàkì woman wọ́n sáàkì wọn ni wọ́n gbaṣẹ́ lẹ́nu wọn ni mọ́mí mi ò fi ṣẹ́lẹ̀ torí pọ́kọ ẹ̀ kú ó padà síbi iṣẹ́ báyìí wọ́n sọ pé wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ ó ṣú ọpọ́ tọ́ ọkọ ẹ̀ tíjà tó fẹ́ lọ kọ́ ọmọ tó ń padà bọ̀ táwọn arábí pa sọ́nà ó ń ṣupọ̀ ọkọ ẹ̀ lọ́wọ́ ó padà síbi iṣẹ́ ipé kó bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ ti gbàjẹ́ lẹ́nu ẹ̀ ẹni kó má ṣiṣẹ́ mọ́pẹ́ ti fẹ́ lómi di ní same Nàìjíríà tájọ wà yìí aláàánú ara wa fún kankan àní àánú ara wa fún kankan kò ń ṣe èyí ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́ kí ní ti ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ tó tẹ́ bá wọ́n náà èèyàn tó ń jáde síta tó ń sọ̀rọ̀ ó ti ṣe wọ́n rí ni ìwọ tí ò bá ti ṣe rí kò lè yí ẹ mi ò gbàdúrà kí burúkú ṣẹlẹ̀ sẹ́ni bọ̀dì bọ̀ ìwọ tí ò bá ti ṣẹlẹ̀ rí kò lè yí ẹ ẹ wo ọmọ márùn ó wá kọ́ sórí mọ́ mi èmi tí mo wá jẹ́ first boy náà tó wá gbẹrù yẹn bẹ́ẹ̀ abájọ́ ṣe jàkíjàkíjàkí kò ṣe ibi tó yẹ kí n wà ní mo wà yìí sẹ́ kò ṣe ibi tó yẹ kí n wà ní mo wà yìí tó bá sọ pé Nàìjíríà ti fail èèyàn mo lọ sí church lánàá pásọ̀ mi ń sun ẹkún odidi pásítọ̀ ìjọ ń sun ẹkún lórí ọ̀tá torí àwọn ọmọ ọkọ lọ Nigeria government do better please we are begging you this thing is getting out of hand díẹ̀ nílé nìyí mọ́mí mi ò ṣiṣẹ́ ní anywhere mọ́ láti ìgbà yẹn wọn ò rí bí kankan ti ṣiṣẹ́ mọ́ láti ìgbà yẹn wọn ò rí bí kankan ti ṣiṣẹ́ mọ́ and she has a certificate very useless certificate yẹn ó useless ju kí ló dálẹ̀ lọ. tí mo bá rántí àwọn trauma tí mo go through as growing up as a child catering for a lot of responsibilities at a very very tender age it breaks me a lot it breaks me because this is not where I'm supposed to be. This is not where I am supposed to be. If it's not for because of the fact that I lost my daddy at a very young age. My daddy was a teacher. Ó jáde ń wo oúnjẹ ọjọ́ ẹ̀ lọ, ó fẹ́ lọ kọ́ ọmọ lọ́nà lọ pa sọ́nà. Mọ́mí mi náà public school teacher. Ó fẹ́ mọ̀nù ọkọ ẹ̀, ó fẹ́ ṣe ṣọ̀fọ̀ ọkọ ẹ̀ tó kú. Ó ṣọ̀fọ̀ ọkọ ẹ̀ tó kú tán. Ó kú ẹ̀ fún ní kankan o, ẹ̀ fún lówó ẹ̀ fún ní kankan o. Ó wá fẹ́ ṣọ̀fọ̀ ọkọ ẹ̀. Ó wá padà síbi iṣẹ́ tó ti wá sàkì ẹ̀. Ó sick, ó ti kú. Àwọn arábí ti sẹ́ẹ̀dì fídíò ẹ̀, wọ́n ti sẹ́ẹ̀dì sí ìyá ẹ̀, wọ́n ti sọ fún ìyá ẹ̀ pé àwọn kọ́ làwọn pa. Àwọn arábí tẹ̀ sẹ́ẹ̀dì fídíò ẹ̀, wọ́n wá ń sọ fáwọn èèyàn pé ta ló lọ́mọ, ta ni ìyá ẹ̀ torí ọmọ ilé ìṣẹ̀ṣẹ̀ kú láàrin àwọn ọmọ tó wà ń bẹ̀. À ń pe ọ̀rọ̀ yìí lówe ó ń lárónú o, ẹ kàn rò pé gbogbo nǹkan wà òkè, nǹkan tí ń ṣe wá o, àwa òkè o, oníkàlùkù kan ń jáde, àwa òkè mọ́ o, nǹkan tí ń ṣe wá o, tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ jẹ́ tètè sọ fún yín nǹkan tí ń ṣe wá o. Mi ò fẹ́ sunkún lẹ́nu yìí ṣùgbọ́n ọ̀rọ̀ tí abiyamọ bá gbọ́ tó fi máa ń sunkún ni
ṣe bẹ́ẹ̀ rí picture ọmọ yìí ó yẹ kí n ti ṣe fídíò látànà ṣùgbọ́n mo mára pé mi ní ṣe sẹ̀ mi ò ní ṣe torí kò sígbà tí mo bá ṣe fídíò nípa àwọn ọmọ yẹn tí ò kí ń lọ ká má parọ́ fídíò mi máa ń lọ gan ó máa ń lọ gan ọlọ́run lára àwọn ọmọ tí wọ́n gbé lára àwọn ọmọ tí wọ́n kó another one tún ti ṣaláìsí ń bẹ̀ ọmọ kékeré làwọn ọmọ yìí ẹ̀mí wọn ò yí lára àwọn tí wọ́n kó lára àwọn tí wọ́n kó tó jáde nígbà kan rí ó sọ wípé máa ń da gàrí sílẹ̀ lẹ̀ fáwọn ni ọwọ́ làwọn fi máa ń ṣa gàrí táwọn fi máa ń jẹ bí ẹran ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta ọmọ ọdún mẹ́rin ọmọ ọdún márùn ọmọ tó kù yìí ò tí lè ju ọmọ ọdún márùn lọ ọmọ tó kù yìí kò tí lè ju ọmọ ọdún márùn lọ tágbàlagbà ò bá tiẹ̀ jẹun wípé àwa ti ń dàgbà á ti ń grow àwọn ọmọdé yìí ìfún wọn ẹ̀dọ̀ wọn ó ní ìdí oúnjẹ láti máa fi grow tó bá jẹ wọ́n máa kú kọ́ wọ́n máa fún wọn ní gàrí lójoojúmọ́ first born mi ó ní ọ̀sà tó bá mu gàrí tèmi bá mi á fẹ́ kú tó bá mu gàrí ọmọ mi ni wọ́n lè ní ọ̀sà o ẹ wọ ọmọ yìí ó sick ó ti kú àwọn arábí ti sẹ́ẹ̀dì fídíò ẹ̀ wọ́n ti sẹ́ẹ̀dì sí ìyá ẹ̀ wọ́n ti sọ fún ìyá ẹ̀ pé àwọn kọ́ làwọn pa àwọn arábí tẹ̀ sẹ́ẹ̀dì fídíò ẹ̀ wọ́n wá ń sọ fáwọn èèyàn pé ta ló lọ́mọ ta ni ìyá ẹ̀ torí ọmọ ilé ìṣẹ̀ṣẹ̀ kú láàrin àwọn ọmọ tó wà ń bẹ̀ báwo ni kò ṣe ní kú kò sóúnjẹ gidi inú òjò inú ẹ̀rùn akéèké lè ta ejò lè ṣapa whereas ọmọ yìí gan fún rẹ̀ lọ́jọ́ tó fi kúrò nílé ìgbà tí ìyá ẹ̀ padà jáde tó ní ọmọ òun ló kú yẹn ìyá ẹ̀ sọ wípé ọmọ òun ti sick ó ló ti sick kó tó di pé ó kúrò lé ní ọjọ́ yẹn ikú oró lọmọ yẹn kú tó bá tiẹ̀ fìbọn pa tí wọ́n bá fi ìbọn pa ikú oró ló kú à ń pe ọ̀rọ̀ yìí lówe ó ń lárónú o à ń pe ọ̀rọ̀ yìí lówe ó ń lárónú o à ń pe ọ̀rọ̀ yìí lówe ó ń lárónú o ó ń lárónú o ẹ kàn rò pé gbogbo nǹkan wà òkè nǹkan tí ń ṣe wá o nǹkan tí ń ṣe wá o àwa òkè o oníkàlùkù kan ń jáde ó ń bójú oúnjẹ ọjọ́ ẹ̀ lọ àwa òkè mọ́ o nǹkan tí ń ṣe wá o tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ jẹ́ tètè sọ fún yín nǹkan tí ń ṣe wá o ìyá ọmọ ẹ̀ ti padà jáde ó ń sunkún ó lọ́mọ òun ni àwọn arábí wá wọ́n sọ wípé àwọn kọ́ làwọn pa ó síkì ló kú ọmọ tó síkì tí ó lògùn ọmọ tó síkì tí ò jẹun gidi kò ṣe ní kú èèwọ̀ lẹ́yìn kò lè pọ́ à ń pọ̀rọ̀ ìlówó ńlárónú o ọmọ tó síkì kò jẹun kò lògùn nínú òjò nínú ẹ̀rùn ẹ wá ní kó má kú ẹ wá lẹ́yìn kò lè pa ìyá ẹ wá òkè ìwọ ìyá tó mọ̀ fún rẹ pọ̀ ọmọ ẹ gan síkì kí lóye tó fi ń jọ́ kọ́ ọmọ ẹ lọ skul ìwé wo ló fẹ́ kà ẹ̀yin òbí gan ṣe má ẹ ṣe wà insensitive báyìí ìwọ gan tó jẹ́ ìyá ẹ̀ tó jábí àmọ́ tó bá rẹ̀ ẹ́ ṣó lè lọ́bíṣẹ́ tó bá lọ́bíṣẹ́ báwo ló ṣe máa ṣe fíù kí ló dé gan tó bá fọ̀ọ̀sẹ̀ kó lọ́bíṣẹ́ ìwọ tó rí màmá fọ́ tára màmá kan ṣó lè dá ṣiṣẹ́ ṣó lè ṣiṣẹ́ nọ́mà owó amọ́mọ́ rán lọ sí skul wọ́n wá gbé ọmọ ẹ̀ wọ́n ti padà sọ nísìnyí àwọn kọ́ làwọn pa ọ̀fọ̀ tání ẹ ṣàánú wa nǹkan tí ń ṣe wá o àkọ́ ọmọ ní o nǹkan tí ń ṣe wá o àkọ́ ọmọ ní o nǹkan tí ń ṣe wá nǹkan tí ń ṣe wá nǹkan tí ń ṣe wá wà láì nǹkan tí ń ṣe wá lọ. tọ́ ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé ẹ̀yin ọlọ́gbọ̀n èèyàn ẹ̀yin olóye èèyàn látàrí fọ́nrán tá a jọjọ wò tá a jọ gbọ́ yìí ní tí àwọn èèyàn yìí sọ kí ni ẹ̀yin náà ní lérò ń gbà àti pé látàrí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò tẹ́ ń wọlé Yorùbá tẹ́ ń pa àwọn èèyàn pakúpa tẹ́ ń ká àwọn èèyàn wọgbó ẹ jẹ́ ká jọ fọ̀rọ̀ jómi toru ọ̀rọ̀ ó ti tójọ́ mẹ́ta táwọn èèyàn yìí tẹ́ ti ń ṣiṣẹ́ láabi wọn kí ni ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ jẹ́ ọlọ́gbọ́n èèyàn lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà tẹ́ ẹ jẹ́ àmúyẹ èèyàn kí ni èròǹgbà yín
tó jẹ́ pé ntẹ́yìn náà bá sọ tá a lè jọjọ gbèrò papọ̀ tó máa jẹ́ kí àwọn ká lè ṣẹ́gun àwọn èèyàn yìí ẹ jẹ́ ká máa gbèrò ńgbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa ẹ má gbàgbé ẹ má bá wa láìkẹ́ ẹ má bá wa share ẹ pín fọ́nrán yìí ẹ pín sórí WhatsApp yín ẹ pín sórí Facebook yín ntẹ́yìn náà bá dáwọ́ yín ní oríire báyìí la máa já sí fẹ̀mí ṣòfò yìí ó ti di ikú tó ń pojú gbà ẹni òwe ló ń pa fúnni lágbára Ọlọ́run Elédùmarè orí gbogbo wa ò ní gbàbọ̀dẹ̀ ẹ wo ibi dáwà fi àdàgbẹ́ ètò ìsọ̀lẹ̀ síre bó bá tó ṣe ń lọ àátọ̀ máa mú wá lọ́lọ́kọ̀ òjọ̀ kan sórí ìkànnì wa ẹ má wàá gbàgbé ẹ bá wa tẹ subscribe button yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè kẹ́yìn náà kẹ́ tó lè máa jàǹfààní lóòrèkóòrè lórí ìkànnì wa wọn ò já owó yín o fún subscribe button tẹ́tẹ̀ ṣùgbọ́n kẹ́yìn náà kẹ́ tó lè máa jàǹfààní gbogbo tá a bá mú wá sórí ìkànnì wa àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé ire báyìí lójú owó rí ire lójú ọ̀darí ire lójú gbogbo wa mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀ ẹ ṣé.